Aishat Raji ayé ẹ ti bàjẹ́ olówó tẹ́ ń kọ́bọ̀ adójútì ni amúnibúni ẹ̀yin náà gbọ́rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pa àwọn tíátà látàrí ìwà olórí burúkú tó wù ẹgbọ́rọ̀ tó sọ láàrin òun àti Austin Emmanuel àti Ibrahim Tẹ̀lẹ̀ ẹgbọ́rọ̀ burúkú lẹ́nu Aisha ọmọ àlè yìí. wo òòdó mi ìdú ẹ mi ìdú ẹ òòdó mi ìfẹ́ òfẹ́ mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ mi ìfẹ́ òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ òòdó mi. Òòdó mi ìdú ẹ òòdó mi ìdú ẹ mi ìfẹ́ òfẹ́ mi òfẹ́ mi mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ òòdó mi ò fẹ́ òfẹ́ mi mi ò fẹ́ òfẹ́ mi òfẹ́ mi òfẹ́ mi. káti ẹ̀ ní pé lóòótọ́ ni Austin Emmanuel ń sọ pé bóyá nǹkan kan wà pọ̀ láàrin àwọn méjèèjì bóyá ń bára wọn sùn tó bá ń bí léèrè ọ̀rọ̀ kò yẹ kí Aishat Raji ó dáhùn tó bá pé lóòótọ́ lórí ẹ̀ pé tí ì ṣe olórí burúkú tí ì ṣe olóbò tẹ́ ń kọbọ̀ kò yẹ kó tiẹ̀ fèsì rárá sọ ọ̀rọ̀ kódà kan ṣe ń tàwé fún kò yẹ kó dá wọn lóhùn wọ́n á sọ wípé òòdó mi ń dú ẹ wọ́n òòdó mi ń dú ẹ òòdó mi wọ́n á sọ dorin so fẹ́ kàn fi bíìtì sí ni ṣé nǹkan gidi ló ń ṣe yẹn tó dẹ̀ bímọ ọkùnrin òye káwọn èèyàn máa sọ̀rọ̀ sáwọn òṣèré tíátà pé olórí ibú gbogbo yín ó ga gan o olórí burúkú ni ò ní làákàyè kankan. wọ́n gbàgbé jàre ẹ má kó sọ́wọ́ àwọn oníjìbìtì abaláwo bàbá tá a máa ń polówó Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ń lu Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́ndé ọmọ Àtìbà ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá Ifá ajé ni iṣẹ́ yóò lọ dédé ni ẹ fẹ́ yẹ nǹkan wò ẹ wà lókè òkun ni ẹ wà Nàìjíríà ni wọ́n wà ní Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́ndé ọmọ Àtìbà Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là Sábó ní ìlú péjú àná wà gbogbo tí ẹ bá fẹ́ ẹ bèrè lọ́wọ́ àbáyé kódà wọ́n á máa ṣiṣẹ́ fún èèyàn tí wọ́n ó gbé lọ tí èèyàn bá wà tí ó dẹ̀ kan láìsí wàhálà nínú ẹ má bọ̀ sọ́wọ́ àwọn babaláwo atúrọ́ tàbí ìlúbọ̀ o Ifábùkọ́lá Ọlọ́run lò wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn náà sì kọ́ o Elédùmarè ló fún wọn ṣe ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣeyẹ lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kálọ o sátọrọ Àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀ ló dé bẹ́ẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn tètè ojú kọjá nkàrí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08038348630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.